ojúmọ́ kan odù kan ojúmọ́ kan ọ̀rọ̀ kan ojúmọ́ kan èdè kan ojúmọ́ kan ẹ̀ṣà kan ojúmọ́ kan ohun kan ojúmọ́ kan ewì kan. ẹ jẹ́ n kí ẹni tí ń ṣayẹyẹ kú ọdún ẹni tí ń ṣayẹyẹ ọjọ́ bí lòní wọ́n rán mi pé kí n máa kí Mary Olúwapọ́nmilé Àgbékúyídé ń pẹ̀lẹ́ nílé ayé tó wá oníṣìṣe. mo kí ọ kú ọdún Tóbi lọ́ba ò ló ní ń kí ọ lẹ́yìn ọjọ́ bíre èyí kó rí bá ti ṣe gbogbo October 17 lọ́dọọdún lọ́jọ́ bíre wò ọmọ kọ ẹ wò ó Àgbékúyídé Mary Olúwapọ́nmilé níṣọjọ́ bí lọ́wọ́lọ́wọ́ mú jójó sapá gẹ́ngẹ́ kó o dansi ọjọ́ tí wọ́n bí ọ ní ìdààmú kéwọ́ Tóbi ò ní wọlé tọ̀ ọ́ wá ó yá o Tóbi lọ́ba ti gbé mi débẹ̀ tán yanyanyan ìmẹ̀sí ilé lónìí máa kì ọ́ rè ilé bàbá tó bí ọlọ́mọ ni ẹ̀yin lọ́mọ ọ̀tún ọ̀ọ́dí o ọmọ àlè bá bí wọ́n bá bàbá yín kí ni wọ́n fẹ́ fi yín ṣe ọmọ ògbárùgbò alárúgbó òjògùn láyà ń pẹ̀lẹ́ ọmọ òwe kan ni mo pè ìgbà ìwé ní jẹ́ mi lójú ọlọ ọmọ àtẹniwíjẹ̀rẹ̀ o ọmọ nífẹ̀ẹ́ máa yan fanda ọmọ ajímúta oògùn ọmọ onímàṣoògùn ọ̀làmàṣoògùn ẹ sọ fún alárúgbó kó parúgbó ẹ̀ máa ìmẹ̀sí òṣòro bọ́dọ̀ ọ̀la ọmọ ọ̀tún ọ̀ní ìfẹ̀rẹ̀ o Ìjẹ̀ṣà ni yí ọmọ ẹlẹ́ni àtẹ̀ẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ ọmọ wa Olúyẹyẹ ọmọ òbòkun ìran Ìjẹ̀ṣà nísìnyí tó olóto oló ẹrú bàbá yín nísìn pẹ́pẹ́yẹ ọmọ lóbì kan ọ̀wọ́wọ́ ti wọ́ ọmọ lóbì kan ọ̀wọ́wọ́ ti wọ́ èyí tó fẹ́ tẹni àwọ̀ sẹ́lù ẹni èyí tí òun fẹ́ tẹni àwọ̀ sínú igbó ọmọ ẹranko aróhun mú jẹ Mary Olúwapọ́nmilé mo mọ bí mo lè ṣe kì ọ́ títóbi á fún mi lóbi ìtógbó mo mọ bí wọ́n ṣe kí ọmọ ẹrú ọwá tí wọ́n fi kóńdó nani lẹ́nu ọmọ Ògèdèngbé agbógungbòrò àtìgàkà lójú ogun ọmọ odò apanọ̀dà ń pẹ̀lẹ́ o Àgbékúyídé Mary Olúwapọ́nmilé ayọ̀ ní sọjọ́ bí lọ́wọ́lọ́wọ́ Tóbi lọ́ba lónìí máa fọn rere wípé gbogbo October 17 lọ́dọọdún lọ́jọ́ bí rẹ̀ ò wá bá wọn ṣe wọn ẹgbẹ́ ṣe wẹ́ni tẹ́ wẹ́ni tí èmi Ìdòwú Iyèrè ń kí ọ wípé àṣeyíṣẹ́ mọ̀ọ́dún àṣeyíṣẹ́ púpọ̀ rẹpẹtẹ.